Aláròyé máa wí o. Èyí ni iye ọjọ́ tí ọ̀sìlíárì ọ̀gá àwọn onímọ́tò ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò lò lẹ́wọ̀n o. Láì tí ìbẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ ẹ̀ ní kóòtù rárá, nǹkan bí ọjọ́ 26 lálákòóso àwọn onímọ́tò èrò ìpínlẹ̀ Ọ̀yọ́ ń gbà kan rí Alhaji Mukaila Lamidi tí gbogbo ayé mọ̀ sí ọ̀sìlíárì yóò kọ́kọ́ lò láhàámọ́ ọgbà ẹ̀wọ̀n Agodi ìlú Ìbàdàn náà. Èyí kò ṣẹ̀yìn àṣẹ tí ilé-ẹjọ́ májísírèètì tó wà ládùúgbò Ìyágànkù Ìbàdàn pa tó ní kí wọ́n fi ọ̀gá àwọn awakọ̀ èrò náà pamọ́ sínú àhámọ́ ọgbà ẹ̀wọ̀n títí ìgbẹ́jọ́ yóò fi bẹ̀rẹ̀ lórí ẹjọ́ tí CP Adébọ́lá Hamsat tí í ṣe ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ pe ọkùnrin náà. Lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 26 oṣù karùn-ún ọdún 2024 yìí lọ̀gá àgbà àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ CP Adébọ́lá Hamsat ṣàfihàn rẹ̀ fáwọn oníròyìn lójú iléeṣẹ́ wọn tó wà ní Ẹlẹ́yẹlé Ìbàdàn. Bí àwọn ọlọ́pàá ṣe ń gbé ọ̀sìlíárì kúrò níwájú àwọn oníròyìn báyìí, kóòtù ni wọ́n gbé lọ tààrà níwájú onídàájọ́ Ọlábísí Ògúnkànmí ti ilé-ẹjọ́ májísírèètì tó wà ní Ìyágànkù Ìbàdàn. Ẹ̀sùn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tó ní í ṣe pẹ̀lú ìpànìyàn, ìdígunjalè àtàwọn ìwà ọ̀daràn míì ní CSP Fúnkẹ́ Fáwọlé tó ṣojú ọ̀gá àgbà ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ fi kan ọkùnrin náà. Amòfin Tọ́pẹ́ Ọláyínká ló ṣonídùúró fún un gẹ́gẹ́ bí agbẹjọ́rò ní kóòtù. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ka ọ̀kan nínú àwọn ẹ̀sùn ọ̀hún sí létí, wọ́n ní ìwọ Mukaila Lamidi pẹ̀lú àwọn míì tí wọ́n ti sá lọ báyìí lọ́jọ́ 16 oṣù kẹfà ọdún 2021 ẹ gbìmọ̀pọ̀ láti gún ọkùnrin kan tó ń jẹ́ Rahman Azeez Abiodun lọ́bẹ nígbà àyà, èyí tó mú kí ọkùnrin ẹni ọdún 36 náà jáde láyé. Ẹ̀sùn kejì ni wọ́n kà báyìí pé lọ́jọ́ 16 oṣù kẹfà ọdún 2021 ìwọ Mukaila Lamidi ẹ gbìmọ̀pọ̀ láti jí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọkùnrin kan tó ń jẹ́ Azeez Ahmed Adébáyọ̀, èyí tó wẹ̀ jẹ́ mílíọ̀nù lọ́nà 150 náírà. Àwọn ẹ̀sùn wọ̀nyí tó wáyé nílé ìtajà ńlá kan tó wà níwájú bàbá onílù lábẹ́ bíríìjì Ìwó Road Ìbàdàn ni wọ́n ló lòdì sófin ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ọdún 2000, èyí tó ṣe ìwà ọ̀daràn léèwọ̀ tó sì ní ìjìyà ńlá ló wà fún. Onídàájọ́ Ọlábísí Ògúnkànmí kò wulẹ̀ béèrè àwíjàre olùjẹ́jọ́ tó fi pàṣẹ kí wọ́n lọ tọ́jú olùjẹ́jọ́ pamọ́ sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n Agodi Ìbàdàn títí ọjọ́ 11 oṣù kẹfà ọdún 2024 yìí, nígbà tí ìmọ̀ràn yóò ti wá láti ọ̀dọ̀ àwọn aláṣẹ ìdájọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tí yóò sọ ilé ẹjọ́ tó lágbára láti gbọ́ ẹ̀sùn ẹjọ́ náà. Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹ̀yọ̀ ló kà á sétígbọ̀ọ́ yín.